A kú dédé àsìkò yìí, yóò dára fún wa o lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú wòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu bàbá ló ti fi kún ọjọ́ tí ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ wa tí ó lò lẹ́nu iṣẹ́ kó tó di ipò fẹ̀yìntì, gẹ́gẹ́ bí iṣẹ́ náà àti ọ̀rọ̀ ọ̀hún tó ń ti àtẹ̀jáde kan èyí tó jáde látọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn sí ààrẹ Tinubu ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nánúgà tó fi léde. Ó ní ààrẹ Tinubu tó fi ọdún kan kún ọjọ́ tí ọ̀gá àgbà òun yóò lò lẹ́nu iṣẹ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọ̀tun iṣẹ́ èyí tó dáa èyí tí ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ọ̀hún ọ̀gbẹ́ni Bashiru Adéwálé Adéníyì tí yóò lò àti àwọn iṣẹ́ tó ti ń ṣe kó lè ṣe àṣeparí rẹ̀ síwájú kó tó di wípé ó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba. Bashiru Adéníyì tí í ṣe ọ̀gá àgbà àjọ tí ń ṣọ́ ibodè ilẹ̀ wa nílẹ̀ yìí èyí tó yẹ kó fẹ̀yìntì ní ọjọ́ 21 oṣù kẹjọ ọdún tá a wà nínú rẹ̀ yìí ni ó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ní oṣù kẹjọ ọdún 2026 báyìí, gẹ́gẹ́ bí àṣẹ èyí tó wà láti ọ̀dọ̀ ààrẹ ilẹ̀ wa Bọ́lá Tinubu. Nínú ọ̀rọ̀ ọ̀hún, Tinubu gbé oríyìn fún iléeṣẹ́ aṣọ́bodè ilẹ̀ wa fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn àyípadà rere èyí tó ti dé bá ẹ̀ka aṣọ́bodè ọ̀hún látọwọ́ ọ̀gá àgbà tí í ṣe Bashiru Adéwálé Adéníyì. Nípa ìdí èyí, Tinubu ní ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́, bí kò ṣe ní tó bá ṣe dópin báyìí náà ńlá gbóríyìn fún ó ní inú òun dùn láti rírú àkọ̀tun àyípadà rere èyí tó ń lọ ní iléeṣẹ́ aṣọ́bodè ilẹ̀ wa. Ó ní ìdí pàtàkì rèé tí wọ́n fi ọdún kan tí wọ́n fi kún fún Bashiru kó lò láti lè parí kó yọrí gbogbo in tó dáwọ́lé kó lè ní àbọ̀ rere ní orílẹ̀-èdè Nàìjíríà, kí orúkọ rẹ̀ kó sì lè wọ ìtàn rere láàrin àwọn tí wọ́n jẹ́ lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Alákòóso fún ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí ọ̀gbẹ́ni Túnjí Aláùsá òun náà ti fi ọwọ́ sí tó ń ti àtìlẹ́yìn èyí tó ṣe fún àjọ tó ń gbógun ti lílo oògùn olóró nílẹ̀ wa, eyín àjọ NDLEA. Bẹ́ẹ̀ bá gbàgbé, àwọn àjọ NDLEA yìí ni wọ́n gbé ìròyìn kan bóde lórí ọ̀nà láti lè dẹ́kun lílo oògùn olóró láwùjọ àti láàrin àwọn ọ̀dọ́ tó fi mọ́ akẹ́kọ̀ọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àjọ náà ti sọ̀rọ̀ láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ àjọ ọ̀hún ọ̀gbẹ́ni Fẹ́mi Babáfẹ́mi, èyí tó sọ wípé iṣẹ́ takuntakun òun náà ni àjọ NDLEA ni wọ́n ń ṣe ní báyìí wọn yóò nawọ́ ìpolongo ọ̀hún lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga fáfitì gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà nípa mímáa ṣe àyẹ̀wò fún àwọn akẹ́kọ̀ọ́ tó ń bẹ nílé ẹ̀kọ́ gíga fáfitì àti gbogbo nìṣe tó fi mọ́ àwọn ilé ẹ̀kọ́ College of Education gbogbo ní Nàìjíríà àti àwọn akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀fẹ́ wọ̀ àwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo, àwọn tí wọ́n ti wà ń bẹ̀ àti àwọn tó jẹ́ pé bóyá láàrin sáà ìkẹ́kọ̀ọ́ ni wọ́n lọ fún ìfúnra nísinmi tí wọ́n bá wọlé padà, gbogbo wọn pátá ni wọn yóò ṣe àyẹ̀wò fún. Nípa ìdí èyí, lílo oògùn olóró nílẹ̀ yìí láàrin àwọn akẹ́kọ̀ọ́ àti ọ̀dọ́ yóò dínkù jọjọ àwọn ọ̀rọ̀ tó tẹnu àjọ ọ̀hún jáde rèé, èyí tó mú kí alákòóso fún ètò ẹ̀kọ́ ọ̀mọ̀wé Túnjí Aláùsá láti gbé oríyìn fún àjọ NDLEA pẹ̀lú àtìlẹ́yìn tó ní ìjọba àpapọ̀ àti ẹ̀ka iléeṣẹ́ ọba lèyí tó rí sí ètò ẹ̀kọ́. Àwọn náà wọn yóò ṣe fún àjọ yìí láti lè rí dájú wípé ìgbésẹ̀ náà ó jẹ́ ohun àtẹ́wọ́gbà láwọn ilé ẹ̀kọ́ gíga gbogbo ní orílẹ̀-èdè yìí. Lákòótán, àjọ NDLEA ni kò mọ́ níbẹ̀ nítorí wípé àti kékeré báyìí ńlá tí ń pẹ̀ka àrókò tó bá dàgbà kó má dohun tí ó máa gbẹbọ. Wọ́n ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti ìjọba
tó fi mọ́ ti girama ni wọn yóò máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lóòrèkóòrè tó ń ti bí àti kọ́ wọn láti jìnnà sí lílo oògùn olóró, ẹni tó bá lò ó, àwọn ohun tó ṣeé ṣe kó máa jẹ́ ìkọlù àti àdójúkọ fónítọ̀hún, ohun tí ewu tó ń bẹ nínú rẹ̀ láti máa kọ́ gbogbo àwọn ilé ẹ̀kọ́ girama tó ń ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ wípé yóò wà nínú ìlànà àti ìgbésẹ̀ yìí. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alákòóso náà ti wá gbé oríyìn fún àjọ NDLEA pé iṣẹ́ takuntakun ni iṣẹ́ tí wọ́n ń ṣe, wípé ìjọba àpapọ̀ lẹ̀ yìí ṣetán o fún àtìlẹ́yìn èyí tí wọn yóò ṣe fún wọn. Ilé-ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Kwara tó kalẹ̀ sílùú Ìlọrin olúlu ìpínlẹ̀ ọ̀hún lánàá tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ 21 oṣù keje ọdún 2025 yìí mà ni wọ́n ti dá ẹjọ́ apàdìyàn tí ń pera rẹ̀ ní àáfàá Ọlọ́run eyín ọ̀gbẹ́ni Abdulrahman Bello èyí tó ṣekú pa lólùfẹ́ rẹ̀ tí wọ́n jọ pàdé lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook tí í ṣe ọmọ ilé ẹ̀kọ́ College of Education èyí tó wà ní ìpínlẹ̀ Kwara. eyín ọ̀dọ́mọdébìnrin tí ṣe ẹni ọdún 24 Afsol Yetunde Lawal èyí tí wọ́n ní Abdulrahman Bello ló ṣekú pa tó gé ẹ̀yà ara ọmọdébìnrin ọ̀hún wẹ́lẹ́wẹ́lẹ́ o, èyí tó jẹ́wọ́ rẹ̀ wípé lótìtọ́ lódodo òun lòun pa òun sì fẹ́ lo ẹ̀yà ara ọ̀hún fún ètùtù ọlà. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ náà ti bẹ̀rẹ̀ ẹjọ́ ọ̀hún láti bí oṣù 4 sẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n sì ti fi ọwọ́ òfin gbé Abdulrahman Bello. Lánàá òde yìí ìdá ẹjọ́ náà ó wá sí òpin o nígbà tí ìdájọ́ ọ̀hún wá láti ilé ẹjọ́ gíga ti ìjọba ìpínlẹ̀ Kwara èyí tí wọ́n ní ẹni tó bá ti ṣe ohun tí ò tọ́ láwùjọ dandan ni kí ojú rẹ̀ rí nǹkan tẹ́nìkan ò rí rí o. Lẹ́yìn gbogbo atótónu ìwádìí tó ń ti bí Ramoni ṣe jẹ́wọ́ wípé òtítọ́ lòun hùwà tí wọ́n ká mọ́ òun lọ́wọ́ tí wọ́n ka ẹ̀sùn rẹ̀ sí òun lọ́rùn yìí, ní báyìí o adájọ́ ilé ẹjọ́ náà ní ìdúró sí ìbẹ̀rẹ̀ sí ó ní gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé ẹni tó bá pààyàn nípa ìpa náà lápò onítọ̀hún, ó ní kí wọ́n lọ so Abdulrahman Bello kí wọ́n lọ sọ̀rọ̀ láti fi gba ẹ̀mí lẹ́nu rẹ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀, léyìí tó jẹ́ pé ìdájọ́ ikú èni wọ́n dá fún Abdulrahman Bello láti lọ sọ̀rọ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu ọ̀gbẹ́ni oníṣẹ́ ibi ẹni òkùnkùn ọ̀hún tí ń pera rẹ̀ ní àlùfáà. Àwọn 4 yòókù tí wọ́n jọ kó wọn pọ̀ èyí tí wọ́n sì ṣí wọn sílẹ̀ lánàá wípé kí wọ́n máa lọlé wọn láyọ̀ wọn àlàáfíà lẹ́yìn tí ìdájọ́ àti ẹ̀rí fi hàn wípé ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn pẹ̀lú Abdulrahman Bello yìí wọn ò mọwọ́ wọn ò mẹsẹ̀. Àwọn 4 ọ̀hún iná ńlá ti rí Abdulwasiu Ahmed tí ṣe ẹni ọdún 39, Suleiman Muhyiddin tóun náà jẹ́ ẹni ọdún 28, bákan náà Jamiu Usman ẹni ọdún 29 àti ọ̀gbẹ́ni èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Jamiu ẹni ọdún 29. Àwọn 4 wọ̀nyí ni wọ́n ní kó máa lọlé wọn láyọ̀ àti àlàáfíà. Ẹ̀bẹ̀ tá máa bẹ Ọlọ́run wípé àṣìta ìbọn kó má bà wá ká má rìn lọ́jọ́ tí ebi bá ń pa ọ̀nà. Ìṣẹ̀lẹ̀ abàmì kan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní àdúgbò kan tí wọ́n pè ní United Estate ní agbègbè Ṣàngótẹ̀dó eyín Lájà ní ìpínlẹ̀ Èkó, níbi tí wọ́n ti ní àṣìta ìbọn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn òun ló pa arákùnrin kan èyí tí wọn kò tí ì mọ orúkọ rẹ̀ báyìí níbi títí ń ta ọjà. Arákùnrin ọ̀hún tí wọ́n ní àṣìta ìbọn bà yìí òun ló jẹ́ pé iṣu òun ló ń tà ní àdúgbò Unity United Estate ní Ṣàngótẹ̀dó nígbà tí wọ́n ní oníbàárà kan ní bẹ níwájú rẹ̀ èyí tó jọ ń dúnàádúrà lórí iṣu ọ̀hún láláìmọ̀ wípé oníbàárà tí ń bẹ níwájú ọ̀gbẹ́ni tí ń ta iṣu yìí ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn èyí tó ní wọ́n ti ń wá fún ọjọ́ pípẹ́ ni o, léyìí tí àwọn akẹgbẹ́ rẹ̀ alátakò tí wọ́n ṣe ìwádìí tí wọ́n sì ṣe ìtọ̀nà rẹ̀ déwájú ọ̀gbẹ́ni tí ń ta iṣu náà. Wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n kófìrí arákùnrin ọ̀hún níbi tí ń ti ń ná iṣu ẹni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ̀jò ìbọn nítorí kẹ̀wù kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́wù. Wọ́n ní èyí ló mú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sá kíjokíjo láti rí dájú wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí wọ́n pa ọ̀gbẹ́ni tí wọ́n wá dé ibi tí ó ti ń ná iṣu yìí. ńlá ṣìta ìbọn ló ba ẹni tí ń ta iṣu gangan ti ká lára rẹ̀ tó sì gbabẹ̀ tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ní ìpínlẹ̀ Èkó ti bẹ̀rẹ̀ wádìí lórí ìṣẹ̀lẹ̀ náà.
Lákòótán nínú ìròyìn wa fún tòní, ṣé ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ orí kí Ọlọ́run ọba dẹ́dà kó dákun dábọ̀ kó fohun tó dáa kó fi ṣe ìkẹ́ wa ni o. Ọ̀kan nínú àwọn tó ń bẹ ní ẹ̀ka múlùúdùn, Florence Ọ̀tẹ́dọ́lá, èyí tí gbogbo èèyàn mọ̀ sí DJ Cuppy, òun mà ń ló sọ ọ̀rọ̀ kan tó tún ṣe ni láàánú o, wípé ní gbogbo ìgbà tóun bá rí àwòrán àwọn tí wọ́n ṣe ìgbéyàwó, olóhun yóò sì máa rán Ọlọ́run létí wípé òun ṣì wà ní àpọ́nbìnrin o, kí Ọlọ́run dákun dábọ̀ kó pèsè ọkọ tó dáa fún òun kóun náà lè ní adé lórí. DJ Cuppy èyí tó fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára X rẹ̀ tó ń ti àwòrán kan níbi títí ń káwọ́rọ̀ bí ìgbèyàn bá Ọlọ́run sọ̀rọ̀ nínú kọ̀rọ̀ àti kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn. Níbẹ̀ ló ti fi ọ̀rọ̀ òun léde wípé ní gbogbo ìgbà lòun máa ń mọ̀ wípé àpọ́nbìnrin òun ò sí lábẹ́ ọkùnrin, bẹ́ẹ̀ sì rèé òun ò tí ì ní olólùfẹ́ kankan bí ti hùn tó kéré mọ́ tó, èyí tóun lè tọ́ka sí wípé àfẹ́sọ́nà òun tàbí ọkọ òun ni arákùnrin yìí. DJ Cuppy èyí tí í ṣe ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà oníṣòwò òní, eyín Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá, òun ló sọ ọ̀rọ̀ náà tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run wípé kí Ọlọ́run ọba tó dá ayé òun ọ̀run kó dákun dábọ̀ má gbàgbé òun, kó tètè pèsè adé orí ẹni bí ọkàn olólùfẹ́ tí ó máa ṣe bíi bàbá bíi ẹ̀gbọ́n sí òun, kí Ọlọ́run kó pèsè rẹ̀ fóun o. Gẹ́gẹ́ bí DJ Cuppy ti sọ, ó ní bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ni wọ́n ń bẹ níwájú òun tí wọ́n ń dẹnu ìfẹ́ kọ òun, ó ní ṣùgbọ́n gbogbo aláǹgbá ló danú délẹ̀ àmì èyí tínú rùn. Ó ní ojú ó ṣòro láti mọ ọ̀wà dáadáa tí ènìyàn ní tàbí ìwà búburú. Nípa ìdí èyí òun nílò láti farabalẹ̀ kóun wo èyí tó dáa láàrin àwọn ènìyàn òun kóun sì mú láti fi ṣe adé orí, lẹ́yìn tí ìfẹ́ tó ń bẹ láàrin òun pẹ̀lú ọ̀kan nínú àwọn afẹ̀ṣẹ́kù bí òjò èyí tí ṣe ọmọ orílẹ̀-èdè Bìrìtìkó, Ryan Taylor, tí ìfẹ́ wọn tó ti já dànù tí ó ti fi orí ṣọpọ́n o lọ́dún 2023 títí di àsìkò yìí. DJ Cuppy ló wà lápọ́nbìnrin tí ò sí ẹnikẹ́ni èyí tó ń fọ aṣọ rẹ̀ tàbí tú láṣọ wò, gẹ́gẹ́ bí ohun tó sọ. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tó rè míì, mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. fún mi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú wòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.